gbogbo yín pátápátá pẹ̀lú ìfẹ́ pẹ̀lú inú dídùn mo kí yín lóko lómi mo kí yín lọ́kùnrin lóbìnrin mo kí yín lọ́mọdé lágbà mo kí ẹ̀yin tẹ́ ẹ orílẹ̀-èdè Yorùbá ní tó sì wà ní Nàìjíríà tó kù díẹ̀ kó kúrò Nàìjíríà báyìí mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun àwọn táǹpẹ̀ ní diaspora mo kí yín pátápátá. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ sí lẹ́nìí ó ṣe pàtàkì púpọ̀ torí pé ó fi hàn wípé àwọn kan lára wa kò sí nǹkan tí wọ́n lè ṣe láti sọ pé àwọn lọ̀gá àwọn ló ń ṣíjà ìjà agbára fún Yorùbá. A dẹ̀ ti bá wọn sọ a ti sọ̀rọ̀ nítọmọtìyá sí wọn ó tó àkókò báyìí tí kálukú mórúkọ rẹ̀ àwa ò lè kọ́ntínú láti máa wà bí wípé à ń bá onítìrí ṣe anything eléyìí tí wọ́n nígbà tí wọ́n ń lo àwọn ṣe occupy àwọn ọ̀nà wọn wípé that's a criminal thing lè sọ pé occupy country tí ìjọba ṣì wà federal government wà ní Nàìjíríà governors wà ní state wa àwọn local government tán elect wà ní state wa ẹ̀yin dẹ̀ sọ pé àwọn ọlọ́pàá ti federal government ṣe rìn káàkiri wọ́n ṣe patrol country wa àmì Nàìjíríà sì ní agbára lórí country wa ẹ̀yin wá ń sọ pé ẹ̀yin occupy ilẹ̀ wa lọ sí káàkiri lọ síwájú ọ́fíìsì gómìnà ẹlẹ́rìn occupy ẹ̀ṣẹ̀ yẹn wọ́n mú àwọn kan lára yín wọ́n sì wà ní ọ́fíìsì náà pẹ̀lú wọ́n charge pẹ̀lú prison àwọn tí ẹ̀ lára wọn wà lára wọn tó jẹ́ pé nígbà tó fẹ́ kí ìyá tó jẹ wọ́n sí mo rí táwọn ẹbí wọn àwọn èèyàn wọn wá ń sọ fún mi èmi ti gbà wọ́n sílẹ̀ mo ti ṣe wọ́n lọ́wọ́ tó Ọlọ́run fún mi lágbára láti ẹbí bàbá mo ti ṣe fún wọn ṣùgbọ́n ẹ tún wá lọ ń ṣe pé lè ní báyìí ẹ wá lọ occupy radio station ní that's a criminal action ẹ ń lu òfin nìyẹn kí nìkan náà ṣe ìwà gan-an pẹ̀lẹ́ ọmọ mi onítìrí kí ló ń wá kí lórí á lè wá torí kò wá yé mi má ọ̀rọ̀ ẹ̀ ò yé mi má o ìbéèrè pé ńgbà tó wá join wa láti wá ṣe kágbára wa sílẹ̀ kúrò ní ìyà tó ń jẹ wá ìyà tó ń jẹ Yorùbá pọ̀ ju nǹkan téèyàn kan fi ṣeré bí ìwọ̀n tó ń ṣe wọn àwọn Fúlàní federal government president Nàìjíríà fúnra rẹ̀ ó announce pé káwọn Fúlàní máa bọ̀ pé wọ́n nídìí láti gba visa àbí passport gbogbo wọn dẹ̀ ti rọ́ wọlé láti gbà yẹn pé ara wọn tó dẹ̀ ń rọ́ wọlé Yorùbá lànà ń bọ̀ tó ń ti fẹ́ wá balẹ̀ wọ́n dẹ̀ ti wá ìgbà tí election ṣe yẹn wọ́n lọ díẹ̀ ìgbà tó ń parí election àti wọ́n ti padà sí nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ ká máa lọ sórí oko ká máa pa àwọn ká máa ba oko jẹ́ kó màálù wọn wọnú oko olóko kó jẹ oko délẹ̀ tó olóko báyìí wá yọjú kan pásọnù òun àtìyàwó àtọmọ tẹ́ńbà lóbìnrin tó rìn kan rìn tó lọ sóko àbí lọ sọ́jà kan fà á ṣubú sí títì kan rèpò ẹ̀ they are destroying the soul of the Yorùbá nation. Nǹkan tó ń ṣe òkè ń ṣe nǹkan kékeré wọ́n mọ̀ mi kì í ṣe irú nǹkan tó èèyàn fi ń ṣe eré èèyàn kan fi ń ṣe ẹ̀yẹ lélẹ̀ ó dàbí pé ó ti wá sọpin ní ìdí ẹ̀yẹ o má jà ṣe bẹ́ẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ lẹ́nìí ó serious gan ni o it's a very serious crime. Àwa Yorùbá fẹ́ gba country wa by criminal activity no. A sọ níbẹ̀ mo ti sọ fún gbogbo ayé lórí ètò wọ̀nyí rí pé àwọn tó nílẹ̀ Yorùbá àwọn alágbára nílẹ̀ Yorùbá àwọn bàbá wa wọ́n lè ṣọmọdé lójú irú mi but wọn kì í ṣọmọdé because position tó occupy ó tóbi gan-an ni wọ́n pè mí
bàbá ṣé kíní ò ní di ìjà ogun àtọmọdé nínú kò ní di ìjà kò ní dógún a ní láti gbára wa jáde wọ́n dẹ̀ gbà pé a ní láti gbára wa lóòótọ́ bàbá sọpọ́ọ̀tì yín kan tẹ́ bá gbogbo agbára tẹ́ bá ní ẹ lọ fi gbà wá sílẹ̀ ẹ̀ka tí wọ́n lẹ́yìn ìgbà táwọn ọmọdé ti ṣe ìpàdé tán yàn mí tán ní gbogbo eléyìí tí mo sọ fún yìí o àwọn ọmọdé ló kọ́kọ́ ṣèpàdé ní September 22 àbí 22 náà ni wọ́n yàn mí ní lídà wọn ọmọdé ò mọ̀rọ̀ sọ dáadáa wọ́n ní wọ́n yàn mí ní lídà Yorùbá ọ̀tún nǹkan tó ń rí alẹ́ main nígbà tí mo wá farabalẹ̀ tí mo fetí sílẹ̀ tí mo fà wọ́n mọ́ra tí mo gbọ́ nǹkan tí wọ́n ń sọ dáadáa nǹkan tó ń fẹ́ ni wípé wọ́n ń gbọ́ àwọn nǹkan tí mo ti ń sọ lẹ́kṣọ̀ tí mo ń ṣe káàkiri wọ́n gbọ́ gbogbo wọ̀nyẹn ibi tí mo ti ń sọ pé àwa Yorùbá a kì í ṣe ní ìṣẹ́ a kì í ṣe ní ìyà we are the greatest black nation in the history of the world àwa nìkan là ń gbé ìlú ńláńlá la dá ìlú ńláńlá sílẹ̀ tá ìmọ̀dé yíká tá ìfèrè yíká àwa là ń kọ́ palaces tó tóbi big market places àwọn òyìnbó tó kọ́ wọn náà gba ìwọ́nú ìlú wa ń sọ fún aráyé wípé ó wà nínú ìwé wọn lè ní pé tọ̀sán tòru ni traders yẹn nílẹ̀ Yorùbá ẹnìkan kan ò yọ ẹnìkan kan the whole thing was peaceful because àwọn ìjọba àwọn ọba wa wọ́n kó àwọn èèyàn sọ́nà. So àwa Yorùbá a fẹ́ jàgídíjàgan a fẹ́ bá ẹnikẹ́ni jà àwọn bàbá wa tèmi wọ́n ní kí ìjọ kí irú pé àwọn èèyàn ò jà. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.